Africa Content TV. Mo ní ìwúrí àní kí láǹfààní ẹ̀gan kan ló wà lókè ní àwọn tó wà lẹ́yìn ẹ̀gan òrókè bì àṣẹ Ọlọ́run kádàrá títí ẹ̀ abàtọ̀ tí wọ́n bá ṣe ń lọ táwọn náà ń bọ̀ kò ní jábọ̀ àwọn náà ní drop àṣẹ Ọlọ́run láàárọ̀. Gẹ́gẹ́ bá ṣe kọ̀wé ìyára fún olóògbé. Bọ́lá mi sára fún ìfọ́nlẹ́ o. Ọ̀tà Mr. Bíbí àná ìyára mú. Mr. Bíbí àná rẹ̀ o. Ìbàdàn bí òye àjọ lọ́gbẹ́ múlẹ̀. Ọmọdé ti sá àmọ́ yàrá ìgbòho ní bábọ́bá. Àtikọ́ ìlú máa sọ̀rọ̀ o. Àtikọ́ ìlú máa sọ̀rọ̀. Pé bàbá lọ́wọ́ mi nà ọ́ ṣàtìpá láàrin kọ̀ o. Àtikọ́ ìlú máa sọ̀rọ̀. Àtikọ́ ìlú máa sọ̀rọ̀. Ọlọ́gbọ́n ẹni bá l'Amẹ́ríkà àti ẹ̀rọ ẹni máa sọ pé tí ilẹ̀ láìpẹ́ ìlú London ẹ̀yà Amẹ́ríkà rẹ̀ o. Ọ̀dà àwọn bá ìwà tí wọ́n rí ẹ̀ tọ́ba rẹ̀ ní tó bá máa ṣẹ́ lórí tuntun àwọn àìlọ́ ọ̀bẹ̀ l'Amẹ́ríkà ló fẹ́ ló bá bẹ̀ jẹ́ ọ́. Àmọ́ olóore tèmi aláyé tó bá sọ tí ó fẹ́ mọ̀ kò ní bọ́ tó bá sọ tí ó bá mọ̀ kò ní bọ́. Ẹni lọ́rọ̀ mi lọ́wọ́ aláyé àmì tó bá sọ tí ó fẹ́ mọ̀ kò ní bọ́ tó bá sọ tí ó fẹ́ mọ̀ kò ní bọ́. Àwọn tí ò fẹ́ wá nínú ẹ̀ṣẹ̀ o, bọ́lá bá nínú àbùsùnwùsù o. Àwọn tí ò fẹ́ wá nínú ẹ̀ṣẹ̀ o, bọ́lá bá nínú àbùsùnwùsù o. Olóòtú ọjọ́ náà padà.